iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti sọ wípé ẹ̀rọ drone làwọn máa fi wọn ẹ̀wọ̀n Anthony tó fi ipá bá ìyá àgbàlagbà kan lò pọ̀ ní ìlú Ondo. Ìyábọ̀ Òjó ti ṣe ìkìlọ̀ fún bàbá Ìjẹ̀ṣà pé kó dẹ́kun láti máa dárúkọ àwọn ọmọ òun lórí ayélujára o. Ṣé lóòótọ́ ni àwọn ti ìpínlẹ̀ Delta ń ṣe ayẹyẹ ọdún ìfipábánilòpọ̀ tí wọ́n ń pè ní ọdún Òzòzò? Iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí wọ́n ṣe fún MC Olúọmọ o. Ǹjẹ́ ti gbọ́ wípé gómìnà Ṣèyí Mákindé yóò bẹ̀rẹ̀ sí ní fún àwọn òṣìṣẹ́ ní 10,000 naira gẹ́gẹ́ bí owó ọkọ̀ lọ sí ibi iṣẹ́. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara tún kọminú lórí ìbúgbàmù tó wáyé láìpẹ́ yìí lánàá ọjọ́ 23 oṣù kẹta ọdún tí a wà yìí. El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ti wọ gàwo. Ẹ sọ fún ààrẹ Tinubu pé kó kọ̀wé fipò sílẹ̀. Rotimi Amechi ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. Ṣé kìí ṣe wípé Àlàbí Anthony máa padà ṣẹ̀wọ̀n báyìí? Ọmọkùnrin kan ẹni ọdún 21 Àlàbí Anthony ni àwọn ará àdúgbò gbámú o látàrí bí ó ti fipá bá ìyá àgbàlagbà obìnrin kan sùn tó sì tún yìn lọ́rùn pa ní ìpínlẹ̀ Ondo. Àwọn olùgbé ìlú náà ti ṣàlàyé wípé àwọn ti fi kélé òfin gbé Anthony lẹ́yìn tí wọ́n rí òkú obìnrin náà níbi tó fi kalẹ̀ sí. Ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà ṣàlàyé wípé àwọn ti ń gbìyànjú láti fi ìyà jẹ lọ́wọ́ ara wọn kí àwọn ọlọ́pàá tó wá gbé afurasí ọ̀hún lọ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Jimoh Àbáyọ̀mí ti sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ó ní àwọn máa fara sí i láti fìyà ìtòótọ́ jẹ ọmọkùnrin ọ̀hún látàrí iṣẹ́ láabi tó wù yìí. Ìwádìí ṣàfihàn wípé Ọláṣẹ́ní Veronica tí Anthony ṣe ìkọlù sí náà jẹ́ àgbàlagbà kan tó ju ọmọdékùnrin náà lọ dáadáa. Ṣùgbọ́n ṣá ẹlẹ́ṣẹ̀ kan ò lè lọ láì jìyà o. Anthony ti fi ọwọ́ ara rẹ̀ pé ṣoṣo ó sì ti di dandan kó rí jà ṣoṣo. Àwọn aráàlú sì ti ń lérí léka pé ó ti di dandan kí iléeṣẹ́ ọlọ́pàá ó ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ náà nítorí ẹ̀rọ dúróònù ni wọ́n fi ṣe òṣùwọ̀n ẹ̀wọ̀n fún un látàrí ìwà láabi tó wù yìí. Ìyábọ̀ Òjó ti nàka àbùkù sí bàbá Ìjẹ̀ṣà. Ó ní kí àwọn Ìjẹ̀ṣà ó dẹ́kun láti máa fi àwọn ọmọ òun wá ojú rí àwọn aráàlú o kó má bàa ṣe kàndín nínú iyọ̀ lẹ́lẹ́kejì. Ó tẹ̀síwájú wípé ọ̀rọ̀ òun àti bàbá Ìjẹ̀ṣà ti di ata àti ojú tí kì í bára wọn ṣọ̀rẹ́ rárá. Bí bẹ́ẹ̀ kọ́ òun yóò mórí gba ilé ẹjọ́ lọ bí bàbá Ìjẹ̀ṣà kò bá dẹ́kun láti máa dárúkọ àwọn ọmọ òun lórí ayélujára o. Ṣé lóòótọ́ ni iléeṣẹ́ ọlọ́pàá ti mú àwọn afurasí kan tí wọ́n lọ́wọ́ nínú ọdún Òzòzò léyìí tó túmọ̀ sí ọdún ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ Delta? Láìpẹ́ yìí ni ìròyìn kan gba orí ayélujára wípé àwọn ìpínlẹ̀ kan lọ́wọ́ nínú ṣíṣe ayẹyẹ ọdún ìfipábánilòpọ̀. Àmọ́ ṣá iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta ti ṣàlàyé wípé ọwọ́ ti tẹ èèyàn 15 lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ lásìkò ọdún Òzòzò ní ìpínlẹ̀ Delta o. Àtúngbọ́ wípé fídíò kan gba orí ayélujára èyí tó ṣàfihàn bí àwọn ọ̀dọ́kùnrin ṣe ń kọlu àwọn obìnrin tí wọ́n wá tí wọ́n sì ń lé wọn káàkiri tí wọ́n tún já wọn sí ìhòòhò ní ìta gbangba. Pabambarì rẹ̀ ni wípé wọ́n tún ṣe fídíò náà sórí fóònù wọn. Àwọn aráàlú sì ti ń bu ẹlọ àtẹ́lù ìgbésẹ̀ náà lórí ayélujára tí wọ́n sì ń pè fún ìdájọ́ òdodo lórí ìṣẹ̀lẹ̀ náà. Àmọ́ ṣá lẹ́yìn gbogbo awuyewuye náà àti bí iléeṣẹ́ ọlọ́pàá ti fòfin gbé àwọn afurasí kan, ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta Bright Edafe ti ṣàlàyé wípé àwọn kò tí ì ṣàbápàdé obìnrin kankan tó ní àwọn ọkùnrin fi ipá bá wọn lò pọ̀ o. Ó tẹ̀síwájú pé àwọn ti ṣàbẹ̀wò sí agbègbè ọ̀hún láti ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ọlọ́mọge nínú ìlú. Àwọn obìnrin ìlú sì ṣàlàyé wípé kò sí ẹnikẹ́ni tó fi ipá bá wọn lò pọ̀ rárá o. Àmọ́ ṣá iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn sì ń ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà. Ṣèyí Mákindé mà ti ń ṣe bẹ̀bẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohun tí a gbọ́ ni pé lẹ́yìn tí owó epo bẹntiró lọ sókè, ìjọba Ṣèyí Mákindé kéde owó ìrànwọ́ fáwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́. Àpapọ̀ owó náà jẹ́ ẹgbẹ̀rún 10,000 naira fáwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ náà látàrí àwọn gógó epo bẹntiró tó gbalẹ̀ kan. Ó ní oṣù 3 péré ni àwọn òṣìṣẹ́ ọ̀hún yóò fi jẹ àǹfààní owó náà láti fi wọ ọkọ̀ lọ síbi iṣẹ́ wọn. Ó lóun ò yọ ẹnikẹ́ni sílẹ̀ nítorí àwọn tí kò bá ìjọba ṣiṣẹ́ náà yóò jàǹfààní owó yìí. Ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣìṣẹ́ NSC Comrade Káyọ̀dé Martins ti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀, èyí tí gómìnà ti buwọ́ lu ẹ̀bẹ̀ àwọn òṣìṣẹ́ láti máa fi owó náà ṣèrànwọ́ fún wọn. Alága ẹgbẹ́ òṣìṣẹ́ ní àwọn òṣìṣẹ́ yóò bẹ̀rẹ̀ sí ní gba owó náà láti ìbẹ̀rẹ̀ oṣù kẹrin lọ. Ǹjẹ́ ti gbọ́ nípa ìfáǹfà tó ṣẹlẹ̀ láàrin Bàrúwà àti MC Olúọmọ lórí ipò alága NURTW? Ohun tá a gbọ́ ni pé Alhaji Musiliu Ayinde Akínsànyà tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí MC Olúọmọ ti tẹnumọ́ pé òun sì ní ààrẹ àpapọ̀ fún àwọn ẹgbẹ́ onímọ́tò gbogbo. Láìpẹ́ ni ìròyìn kan ti kọ́kọ́ gbalẹ̀ lọ́jọ́ Ajé ọjọ́ 23 oṣù kẹta pé Tajudeen Bàrúwà ti gba àkóso ilé ẹgbẹ́ náà tó wà ní ìlú Àbújá. Èyí lórí ìgbésẹ̀ tí MC Olúọmọ gbé jáde lórí ayélujára níbi tó ti ń tako ìròyìn òfegè náà tí àwọn kan gbé káàkiri. MC tẹ̀síwájú pé lóòótọ́ ilé ẹjọ́ àti àwọn agbófinró ti ń dá sí ọ̀rọ̀ náà láti bí ọdún mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n wọn ò tí ì fi èsì kankan síta láti ìgbà náà. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara máa tún ṣe bẹ̀bẹ̀. Ohun tá a gbọ́ ni pé kọmíṣánná ọlọ́pàá Kwara CP Òjó Adékìmí ti ń mú àwọn èèyàn lọ́kàn balẹ̀ pé àwọn tí ń ṣiṣẹ́ takuntakun láti fi òpin sí ìṣòro tá à ń kojú lórí ètò ààbò tó mẹ́hẹ̀ ní ìpínlẹ̀ náà. Ó tẹ̀síwájú pé ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó wáyé láìpẹ́ yìí jẹ́ ohun tó bà wọ́n nínú jẹ́ púpọ̀. Àmọ́ ṣá
iyán àwọn ti di àtúngún ọbẹ̀ àwọn sì ti di àtúnṣe pẹ̀lú àwọn sì nígbàgbọ́ wípé àwọn máa borí ogun náà. Kọmíṣánná tún ṣàlàyé wípé ìbúgbàmù tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ náà ti nílò àmójútó gidi gan. Ó ní àwọn agbésùmọ̀mí tún rí àdó olóró sínú ilẹ̀ ní òpópónà Wòrò èyí tó so ìpínlẹ̀ Kwara papọ̀ mọ́ ìpínlẹ̀ Niger. Wọ́n ní ọkọ̀ akérò kan ló ṣe àgbákò ìṣẹ̀lẹ̀ náà o, àmọ́ ṣá ó ṣe ní láàánú wípé awakọ̀ náà ti padà gbẹ́mìí mì o, ṣùgbọ́n ọmọ kékeré kan pẹ̀lú ìyá rẹ̀ farapa látàrí ìbúgbàmù ọ̀hún, wọ́n sì ti wà nílé ìwòsàn báyìí. Ẹ sọ fún ààrẹ yín Tinubu pé kó kọ̀wé fipò sílẹ̀. Ọ̀kan lára àwọn ẹgbẹ́ alátakò ADC Rotimi Amaechi ló sọ bẹ́ẹ̀. Ó ní tí ìṣèjọba bá ti sú ààrẹ Tinubu kó sì kọ ìwé fi ipò sílẹ̀. Ó ní òun ní láti gbà á níyànjú wípé kó kọ̀wé fipò sílẹ̀ nítorí ìṣèjọba rẹ̀ tó ń pa kúkúrú tó tún pa gígùn lórílẹ̀‐èdè wa. Rotimi Amaechi tẹ̀síwájú pé tó bá ti sú ààrẹ Tinubu yín ẹ sọ fún pé kó kọ̀wé fi ipò sílẹ̀ kí ẹni tó lè tún Nàìjíríà tó bọ́ síbẹ̀ wáyé. El-Rufai ti wọ gàwo èyí lóhun tí wọ́n tún ṣe fún o. Ohun tá a gbọ́ ni pé El-Rufai tó jẹ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai ó máa fojú ba ilé ẹjọ́ lórí ẹ̀sùn ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ lónìí. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Èmi Tẹ́sán àti àmì ìjábọ̀ rẹ̀ sí ìgbọ̀nyìn. Ire o.